ò tí ì lè sọ pàtó ìgbà tá a máa bẹ̀rẹ̀ iṣẹ́ o nítorí ìjọba ò tí ì buwọ́ lóhun tá à ń béèrè fún. Àwọn ọmọ ẹgbẹ́ jésù ló sọ bẹ́ẹ̀. Àwọn awakọ̀ tó ń gbé epo lọ sí orílẹ̀-èdè Niger ti takú o. Ṣẹ́yìn náà ti gbọ́ bí àwọn Amẹ́ríkà ṣe ń ran Nàìjíríà lọ́wọ́ láti kojú àwọn agbésùmọ̀mí pẹ̀lú àwọn ohun ìjà tó le. Síwájú sí i, ìjọba Amẹ́ríkà ti fi ohun ìjà olóró ṣọwọ́ sí orílẹ̀-èdè Nàìjíríà o. Ohun tá a gbọ́ ni pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí ni ìjọba Amẹ́ríkà ti ṣètò láti ran Nàìjíríà lọ́wọ́. Èyí ló bí báwọn iléeṣẹ́ AFRICOM ṣe ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin ìjọba orílẹ̀-èdè méjèèjì àti pé Amẹ́ríkà ní gbogbo ohun táwọn bá ní gẹ́gẹ́ bí ohun àmúṣagbára làwọn ò fi ràn wá lọ́wọ́ lórílẹ̀-èdè wa yìí o. Àfi kí ìjọba wá nǹkan ṣe sí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí o nítorí láìpẹ́ yìí ni orílẹ̀-èdè Niger gba ìwé àṣẹ padà lọ́wọ́ àwọn awakọ̀ tó kọ̀ láti gbé epo lọ sí Mali nítorí ìkọlù àwọn agbésùmọ̀mí. Síwájú sí i, ohun tá a gbọ́ ni pé níṣe ni àwọn awakọ̀ takú o. Wọ́n ní àwọn ò lè fi ẹ̀mí ara wọn wéwu mọ́ o nítorí ẹ̀mí ò láàrọ̀ àti pé kò tí ì sí àṣeyọrí kan pàtó lórí ọ̀rọ̀ àwọn agbésùmọ̀mí rárá. Ohun tó ń kan àwọn orílẹ̀-èdè náà lóminú kò di bí wọ́n ti fọkàn sí epo náà lọ, àmọ́ ṣá o tí ìjákulẹ̀ wáyé látàrí àwọn awakọ̀ tó kọ̀ láti wa ọkọ̀ náà. Àwọn ọmọ ẹgbẹ́ jóyèsì yanṣẹ́lódì ìdí rèé o. Ohun tá a gbọ́ ni pé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ìlera jóyèsì ti korojú sí àṣẹ tí ìjọba àpapọ̀ pa wípé àwọn ọmọ ẹgbẹ́ náà tó gùn lé yanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ kò ní ẹ̀tọ́ láti gbowó oṣù o níwọ̀n ìgbà tí wọ́n bá ṣì ń yan iṣẹ́ lódì. Àmọ́ ṣá o ẹni tó jẹ́ akọ̀wé àgbà ẹgbẹ́ náà Comrade Martin Egbanubi ó ní ìjọba kò láṣẹ lábẹ́ òfin láti ṣe bẹ́ẹ̀. Wọ́n ní ọjọ́ 15 ni àwọn ti fún ìjọba ṣáájú kí àwọn tó yanṣẹ́ lódì o. Ìjọba ò sì lágbára láti má san owó oṣù fún wa torí àwọn òṣìṣẹ́ àti pé gbogbo ohun táwọn ń béèrè lọ́wọ́ ìjọba kò sí kankan tí wọ́n ṣe sí o. Ìdí nìyí tí àwọn ò tí ì lè sọ pàtó àsìkò tí ìyanṣẹ́lódì náà yóò dópin. Ó kẹ̀jẹ̀gbẹ́ o. Ṣé ká ní èṣù lè gbébọn ni ní ilé ọkùnrin kan tí a mọ̀ sí Ayọ̀lá Àyànwálé tó gún ìyàwó rẹ̀ Ganiyat Ayọ̀bámi Àyànwálé pa. Ohun tá a gbọ́ ni pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti kéde pé àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ kan tó wáyé nílé ìgbé River Valley Estate tó wà lágbègbè Òjòdú Bẹ́gà lẹ́yìn tí ọ̀rọ̀ náà sì dá awuyewuye sílẹ̀ lágbègbè náà o. Síwájú sí i, àwọn lọ́kọláya yìí la gbọ́ pé wọ́n ti ní àwọn géńdé ọmọ 3 sílẹ̀ o. Aáwọ̀ kan ló sì ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì lẹ́yìn tí àwọn ọmọ náà ti fìdí rẹ̀ múlẹ̀ pé lọ́jọ́ náà àwọn gbìyànjú láti bẹ bàbá wọn ṣùgbọ́n kò gbọ́ rárá o títí tó fi fa ọ̀bẹ yọ tó sì gún aya rẹ̀ pa. A gbọ́ pé ní kété tó ṣe èyí tán ló fẹsẹ̀ fẹ́ o. Àmọ́ ṣá iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ọ̀rọ̀ yìí. Ẹni tó jẹ́ alábàágbé wọn ṣàlàyé pé obìnrin náà jẹ́ akíkanjú èèyàn tí kì í bá èèyàn fa wàhálà rárá ládùúgbò lẹ́yìn tí ọkùnrin náà gbé ìgbé ayé kòkànmí o. Wọ́n ní bí àwọn ọmọ náà ti ń jẹun bí wọ́n ti mú kò tilẹ̀ bá wọn dá sí rárá o. Síwájú sí i, lẹ́yìn tí obìnrin náà gbẹ̀mí mì tán ni Olúṣèyí Babáṣèyí ló jẹ́ kó di mímọ̀ pé ọkọ arábìnrin náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ayọ̀lá náà ti padà na pápá bora o nígbà tí ó gun aya rẹ̀ pa ṣùgbọ́n ní báyìí o òun náà ti gun ara rẹ̀ pa ní àdúgbò kan tó jìnnà síbi tí wọ́n ń gbé tẹ́lẹ̀. Síwájú sí i, ohun tó yà wá lẹ́nu ni pé ohun tó fa áwọ̀ láàrin àwọn méjèèjì yìí gan làwọn ò tí ì lè sọ o. Babáṣèyí Olúṣèyí ló sọ̀rọ̀ náà jáde. Iléeṣẹ́ ọlọ́pàá ti wà ní agbègbè Ìkòyí Ilé ní ìjọba ìbílẹ̀ Oríire l'Ógbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ látàrí àwọn tó kọ ìwé sí ìlú náà pé àwọn ń bọ̀ wá ṣe ìkọlù sí wọn láìpẹ́ o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà CSP Benjamin Hundeyin ló kéde ọ̀rọ̀ náà lórí ayélujára pé àwọn ti wà ní agbègbè náà báyìí o láti ṣe àbójútó tó péye àti pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ti ń lọ káàkiri gbogbo agbègbè ìlú náà láti lè pèsè ààbò tó péye fáwọn olùgbé ibẹ̀. Ṣé lóòótọ́ ni pé ìjọba ìpínlẹ̀ Katsina fẹ́ tú àwọn agbésùmọ̀mí tó lé ní 70 sílẹ̀ kúrò ní àhámọ́? Ohun tá a gbọ́ ni pé ìjọba ti ṣàpèjúwe ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tí yóò fààyè gba ìjíròrò àlàáfíà láàrin ìjọba àti àwọn agbésùmọ̀mí náà o. Síwájú sí i, kọmíṣánná fún ètò ààbò ní ìpínlẹ̀ náà ti ṣàlàyé pé ìgbésẹ̀ náà dá lórí àjò àbí ìgbìyànjú tí ìjọba ń ṣe láti rí i pé àlàáfíà jọba láàrin àwọn agbègbè tí àwọn agbébọn náà ti ń ṣe ìkọlù sí tẹ́lẹ̀ o lẹ́yìn tí àwọn kan nínú wọn ti ṣèlérí láti yíwà wọn padà. Ó tẹ̀síwájú pé nípa gbígbé ìgbésẹ̀ yìí ti jẹ́ kí àwọn èèyàn tó lé ní 1000 kan tí àwọn agbésùmọ̀mí jí gbé ní ọ̀pọ̀ ìlú orí ìtúsílẹ̀ gbà ní kíákíá. Àmọ́ ṣá o ẹni tó jẹ́ ọ̀gá àgbà wọn fún ikọ̀ Network for Justice ẹni tí a mọ̀ sí Abdullahi Hassan ó ní òun kọminú látàrí irú ìgbésẹ̀ tí ìjọba gbé yìí láti fẹ́ tú àwọn agbésùmọ̀mí sílẹ̀ àmọ́ níwọ̀n ìgbà tí wọ́n bá ti lè ṣèlérí láti yíwà padà kò séwu mọ́ o. Ó tẹ̀síwájú pé kí ìjọba ó ṣètò owó gbàmábìínú
fún àwọn mọ̀lẹ́bí tó pàdánù àwọn èèyàn wọn ní kíákíá. ẹ̀gbọ́n náà kí ló sọ àwọn akẹ́kọ̀ọ́ ìpínlẹ̀ Edo di èrò ọgbà ẹ̀wọ̀n o? ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí Àṣàbí Simple ṣe fún Portable Zazu. ohun tá a gbọ́ ni pé àwọn akẹ́kọ̀ọ́ fásitì Ambrose Ali wà lára àwọn èèyàn 52 tí ọlọ́pàá kó lọ sílé ẹjọ́ o lẹ́yìn tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn tó wáyé ní ìjọba Eson West ní ìpínlẹ̀ Edo. síwájú sí wọ́n ní bí àwọn olùgbé ìlú Ekuma ti gùnlé ìfẹ̀hónúhàn lórí ìjínigbé tó wáyé níbẹ̀ lemọ́lemọ́. àmọ́ ṣá o ohun tó sọ wọ́n dèrò ẹ̀wọ̀n òun ni bí wọ́n ṣe láwọn ṣe ìfẹ̀hónúhàn tí wọ́n sì ń gbabẹ̀ já ṣọ́ọ̀bù oníṣọ́ọ̀bù tí wọ́n sì ń jí ọjà inú rẹ̀ kó lọ. síwájú sí wọ́n ní ṣáájú ni àwọn ajínigbé tí ń jí aráàlú àti ọmọ ilé ẹ̀kọ́ gbé lọ ní Ekuma lẹ́yìn tí wọ́n fẹ̀sùn kan ìjọba pé wọn ò yà sí ọ̀rọ̀ náà. ṣùgbọ́n bí àwọn kan ti lẹ̀ díẹ̀ púpọ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ láti ṣiṣẹ́ ibi náà ni ò tí ì yé wa báyìí. nínú ìwádìí ṣàfihàn pé ìfẹ̀hónúhàn ni wọ́n láwọn fẹ́ ṣe o láì mọ̀ pé wọ́n ní èròǹgbà láti ṣiṣẹ́ ibi tí wọ́n ṣe èyí kí ọwọ́ tó tẹ̀ wọ́n o. ṣèbí wọ́n ní ẹni tí kò níyà kí ń dégbò ẹ̀yìn kí ló wá sún àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n láwọn fẹ́ ṣe ìfẹ̀hónúhàn dẹni tí ó ń já ṣọ́ọ̀bù ni ò tí ì fi gbogbo ara yé wa o títí tí a fi ń kó ìròyìn náà jọ. àwọn akẹ́kọ̀ọ́ tó lé ní 50 ni wọ́n kó àtàwọn kan tí wọ́n ti jọ wà ní àhámọ́ báyìí. ẹ gbọ́ ṣé lóòótọ́ ni pé ilé ẹjọ́ ìpínlẹ̀ Ògùn ti yọ̀ǹda Portable tí a mọ̀ sí Habib Òkìkí Ọláwèrè olóyin. àmọ́ ṣá o Àṣàbí tó jẹ́ ọ̀kan lára àwọn ìyàwó rẹ̀ ṣàlàyé pé ìjà kékeré kan ló wáyé láàrin wọn. àmọ́ ṣá bí Habib ṣe ń fa àkéyọ tó fẹ́ ṣàwọn mọ̀lẹ́bí òun pa ló bí ohun tó gbé dé àhámọ́ o. ó tẹ̀síwájú pé lọ́pọ̀ ìgbà tí wèrè olórin náà bá ti máa ń bá òun jà láì nídìí ṣùgbọ́n tóun kì í kọbi ara sí i. àmọ́ ní báyìí o ó ní Habib Òkìkí láti pé ṣoṣo ó sì dandan kó rí jà ṣoṣo. ó ní ohun tó ṣe gbẹ̀yìn yìí tó jẹ́ kí ìfẹ́ rẹ̀ yọ kúrò lọ́kàn òun pátápátá. ó ní lẹ́yìn ìjà náà ni òun rí Portable Ọmọlálọ́mí o tó gbé ìkòkò jáde síta lórí ayélujára tó sì ń dárúkọ òun sí pẹ̀lú àwọn ọ̀rọ̀ bí ọ̀fọ̀ léyìí tí òun kò mọ ìtumọ̀ rẹ̀ o. ó ní ìdí nìyí tóun fi ọwọ́ òfin gbé dé àgọ́ ọlọ́pàá láti lè lọ túmọ̀ àwọn ọ̀rọ̀ bí ọ̀fọ̀ tó ń pe orúkọ òun sí o. Àṣàbí tẹ̀síwájú pé kì í ṣe òun lẹ́nu àkọ́kọ́ tó máa bímọ fún ọkùnrin gẹ́gẹ́ bí ìyàwó kejì àbí ìkẹta kí ló wá dé tó jẹ́ wípé ojoojúmọ́ lòun jagun nílé Habib Òkìkí ọlá o. ó ní ọjọ́ ta bá rí ibi ni bí ń wọlé o. Portable ṣì wà láhàámọ́ o nítorí ilé-ẹjọ́ ti kọ̀ láti jẹ́ kí wọ́n gba béèlì rẹ̀ jáde. fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ ròyìn sí tí ì gbọ́ yín. Ire o.